lórí àbùkù olóròǹbó tí sójà fi kan Wike làbújá iléeṣẹ́ ológun ti sọ̀rọ̀. Yorùbá bọ̀ wọ́n ní bọ́mọ ẹni bá dára ká wí àmọ́ bíi ká fi ṣaya kọ́. Iléeṣẹ́ ológun ilẹ̀ wa ti gbóṣùbà kàbìtì fún Lieutenant Ahmed Yerima, ọ̀dọ́mọdé sójà ọmọ ogun ojú omi tí òun àti mínísítà fún ọ̀rọ̀ Àbújá amòfin Nyesom Wike jọ gbéná wojú ara wọn lórí ọ̀rọ̀ ilẹ̀ kan nílùú Àbújá. Iléeṣẹ́ ológun ní ọ̀dọ́mọkùnrin sójà yìí ṣe dáadáa gidi, wọ́n kan sáárá sí ìwà ìṣojo àti ọ̀jáfáfá lẹ́nu iṣẹ́ tó fi hàn. Bẹ́ẹ̀ ni wọ́n bẹnu àtẹ́lu alàgbà Wike fún àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá tó tẹnu rẹ̀ jáde. Wọ́n ní họ́wù inú burúkú ló yẹ kí àgbà ní, àgbà kì í lọ́rọ̀ burúkú lẹ́nu. Nínú àtẹ̀jáde kan èyí tó gorí ẹ̀rọ ayélujára lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù kọkànlá ọdún 2025 yìí láti ọ́fíìsì olórí iléeṣẹ́ ológun ilẹ̀ wa Chief of Defence Staff ọ̀gágun àgbà Olúfẹ́mi Olúyèdè sọ pé nǹkan ìwúrí àti àmúyangàn ni bí sójà tí Wike sọ̀rọ̀ àlùfàǹṣá sí yìí ṣe fọkàn balẹ̀ tó dúró digbí láìmíkàn tó sì fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí sójà tó péye lẹ́nu iṣẹ́ láì fi ti ọ̀rọ̀ kòbákùngbé tí mínísítà olú ilẹ̀ wa ń sọ sí i pè. Àtẹ̀jáde náà sọ pé àwọn èsì ọ̀rọ̀ èyí tó ń jáde lẹ́nu sójà dáadáa yìí ṣàfihàn ẹ̀mí ìfarabalẹ̀, kéèyàn ní àmúmọ́ra àti àmì jíjẹ́ olùdarí tó péjú owó. Èyí sì làwọn ànímọ́ àtàtà táwọn sójà máa ń kẹ́kọ̀ọ́ rẹ̀ nígbà tí wọ́n bá lọ fún ìdálẹ́kọ̀ọ́ láti wọṣẹ́ ológun tàbí láti di ipò olórí mú nílé iṣẹ́ ológun. Bí sójà yìí ṣe sapá láti sìmẹ̀dọ̀ tó dúró kánpé síbẹ̀ tó sì tún bọ̀wọ̀ fún alátakò rẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ èébú tí wọ́n ń jùkò rẹ̀ sí i fi hàn pé ọmọ ogun tá a kọ́ tó sì gbẹ̀kọ́ ni. Ó sì fi hàn pé ó jáfáfá dójú àmì lẹ́nu iṣẹ́. General Olúyèdè wá sọ̀rọ̀ lórí ìwà tí Wike hù sí sójà ọ̀hún. Ó ní ó ṣeni láàánú gidi ni ó sì tìyàn lójú, kódà kò bójúmu pẹ́ẹ́ fún mínísítà ìjọba àpapọ̀ láti máa ṣẹ̀kẹ́ èébú sí ọmọ ogun tó ń ṣiṣẹ́ rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀. Ó yẹ káwọn tó wà nípò àṣẹ àtàwọn òṣìṣẹ́ ìjọba jẹ́ àpẹẹrẹ rere tó bá di ọ̀rọ̀ kéèyàn mú sùúrù, kéèyàn bọ̀wọ̀ fúnni, pàápàá jùlọ nígbà tí wọ́n bá ń bá àwọn òṣìṣẹ́ ọba tí wọ́n wọ aṣọ ìdánimọ̀ wọn sọ̀rọ̀. Aṣọ ọrùn wọn yẹn àmì iṣẹ́ ìjọba àti ìfarajìn lẹ́nu iṣẹ́ ọba ló dúró fún. Olúyèdè tẹ̀síwájú pé kò sí sójà tí kò ní wèrè tiẹ̀ lórí o. Nígbà tí àwọn aráàlú bá ń sá fún ìṣòro kan, ẹ̀kọ́ àti iṣẹ́ táwọn sójà gbà ní láti dojúkọ ìṣòro náà, kì í ṣe láti sá. Ọ̀gá àgbà yìí ní ọ̀rọ̀ ilẹ̀ tó di fàǹfà láàrin Wike àti sójà Yerima yìí ti wà níwájú òun báyìí, àwọn yóò sì ṣiṣẹ́ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Tẹ́ ò bá gbàgbé, ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 11 oṣù kọkànlá ọdún 2025 yìí ni lọ́gbọ́lọ́gbọ́ kan bẹ́ sílẹ̀ nílùú Àbújá lásìkò tí mínísítà fún ọ̀rọ̀ Àbújá Nyesom Wike àti àwọn ọlọ́pàá àtàwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS lọ ṣàbẹ̀wò sáwọn ilẹ̀ kan tí wọ́n lò tako òfin ilẹ̀ ìlú Àbújá. Nígbà tí Wike dé orí ilẹ̀ kan táwọn sójà ń ṣọ́, gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ó fẹ́ gorí ilẹ̀ ọ̀hún láti dá àwọn tó ń ṣiṣẹ́ ìkọ́lé níbẹ̀ dúró, àmọ́ sójà tó léwájú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ Lieutenant Yerima kò gbà. Èyí bí Wike nínú gidigidi. Ìbínú náà sì mú kó bẹ̀rẹ̀ sí ṣẹ̀kẹ́ èébú sí sójà yìí. Bó ṣe ń pè é ní ọ̀dẹ̀ ló ń pè é ní òpònú. Ó ló kéré sí nọ́mbà òun, àmọ́ sójà yìí ò míkàn. Ìsọ̀rọ̀ nígbèsì ló fi ọ̀rọ̀ Wike ṣe. Gbogbo èébú tí Wike sì ń bú ló ń dá padà. Ó ní kì í ṣe òun lòun ń jẹ́ bẹ́ẹ̀ àti pé òun ò lè dákẹ́ fún Wike rárá. Pẹ̀lú ìtìjú ni mínísítà yìí fi padà òun àtàwọn abẹ́ṣekáwọ́ rẹ̀, bó tilẹ̀ jẹ́ pé eruku ìjà àti ìsọ̀kò ọ̀rọ̀ síra ẹni náà padà gorí afẹ́fẹ́ nínú àwọn fọ́nrán fídíò èyí tó ń lọ káàkiri títí dàsìkò yìí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn
fún ìwé ìròyìn ìta fàájì lórí ẹ̀rọ ayélujára.